Jẹ́nẹ́sísì orí 12. Ìpè Ábúráhámù. Olúwa sì wí fún Ábúráhámù, jáde kúrò ní orílẹ̀-èdè rẹ àti kúrò lọ́dọ̀ àwọn ènìyàn rẹ, lọ sí ilẹ̀ kan tí èmi yóò fi hàn ọ́. Èmi yóò sọ ọ́ di orílẹ̀-èdè ńlá, èmi yóò sì bùkún fún ọ. Èmi yóò sọ orúkọ rẹ di ńlá, ìbùkún ni ìwọ yóò sì já sí. Èmi yóò bùkún fún àwọn tí ó súre fún ọ. Ẹni tí ó fi ọ́ ré ni èmi yóò fi ré. Nínú rẹ ni a ó bùkún gbogbo ìdílé ayé. Bẹ́ẹ̀ ni Ábúráhámù lọ bí Olúwa ti sọ fún un, Lọ́ọ̀tì náà sì bá a lọ. Ábúráhámù jẹ́ ẹni 85 ọdún nígbà tí ó jáde kúrò ní Háránì. Ábúráhámù sì mú Sáráì, aya rẹ̀, àti Lọ́ọ̀tì ọmọ arákùnrin rẹ̀, gbogbo ohun ìní tí wọ́n ti kó jọ àti àwọn ènìyàn tí wọ́n ní Háránì, wọ́n sì jáde lọ sí ilẹ̀ Kénáánì, wọ́n sì gúnlẹ̀ síbẹ̀. Ábúráhámù sì rìn la ilẹ̀ náà já títí dé ibi igi ńlá kan tí à ń pè ní Mọ́rẹ̀ ní Sékémù. Àwọn ará Kénáánì sì wà ní ilẹ̀ náà. Olúwa sì farahàn Ábúráhámù, ó sì wí fún un pé, irú ọmọ rẹ ni èmi yóò fi ilẹ̀ yìí fún. Ábúráhámù tẹ́ pẹpẹ kan síbẹ̀ fún Olúwa tí ó fi ara hàn án. Ó sì kúrò níbẹ̀ lọ sí agbègbè àwọn òkè kan ní ìhà ìlà oòrùn Bẹ́tẹ́lì, ó sì pàgọ́ rẹ̀ síbẹ̀. Bẹ́tẹ́lì wà ní ìwọ̀ oòrùn, Ai wà ní ìlà oòrùn. Ó tẹ́ pẹpẹ kan níbẹ̀ fún Olúwa, ó sì ké pe orúkọ Olúwa. Nígbà náà ni Ábúráhámù tẹ̀síwájú sí ìhà gúúsù. Ábúráhámù ní Jíbítì. Ìyàn kan sì mú ní ilẹ̀ náà. Ábúráhámù sì sọ̀kalẹ̀ lọ sí Jíbítì láti ṣe àtìpó níbẹ̀ fún ìgbà díẹ̀, nítorí ìyàn náà mú gidigidi. Bí ó ti kù díẹ̀ kí ó wọ Jíbítì, ó wí fún Sáráì aya rẹ̀ pé, mo mọ̀ pé arẹwà obìnrin ni ìwọ. Nígbà tí àwọn ará Jíbítì bá rí ọ, wọn yóò wí pé, aya rẹ̀ nìyí, wọn yóò sì pa mí, ṣùgbọ́n wọn yóò dá ọ sí. Nítorí náà sọ pé arábìnrin mi ni ìwọ. Wọn yóò sì ṣe mí dáradára, a ó sì dá ẹ̀mí mi sí nítorí tìrẹ. Nígbà tí Ábúráhámù dé Jíbítì, àwọn ará Íjíbítì rí pé aya rẹ̀ rẹwà gidigidi. Nígbà tí àwọn ìjòyè Fáráò sì rí, wọ́n ròyìn rẹ̀ níwájú Fáráò, wọ́n sì mú un lọ sí ààfin. Ó sì kẹ́ Ábúráhámù dáradára nítorí Sáráì. Ábúráhámù sì ní àgùntàn àti màlúù, akọ àti abo kẹ́tẹ́kẹ́tẹ́, ìránṣẹ́kùnrin àti ìránṣẹ́bìnrin pẹ̀lú ìbákasẹ. Olúwa sì rán àjàkálẹ̀ àrùn búburú sí Fáráò àti ilé rẹ̀ nítorí Sáráì aya Ábúráhámù. Nítorí náà Fáráò ránṣẹ́ pé Ábúráhámù, ó sì wí fún pé, èwo ni ìwọ ṣe sí mi yìí? Kí ló dé tí ìwọ kò sọ fún mi pé aya rẹ̀ ní í ṣe? Èéṣe tí o fi wí pé arábìnrin mi ni, tí èmi sì fi fẹ́ gẹ́gẹ́ bí aya? Nítorí náà nísinsìnyí aya rẹ̀ náà nìyí, mú kí o sì máa lọ. Nígbà náà ni Fáráò pàṣẹ fún àwọn ìránṣẹ́ rẹ̀ nípa Ábúráhámù, wọ́n sì lé e jáde ti òun ti aya rẹ̀ àti ohun gbogbo tí ó ní.